بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, ẹ kú ojúmọ́, àdúrà wa gbà ọ́, inshallah rahman. Ẹ bá wo topic tó wà ń bẹ̀. Ẹ bá wo topic tó wà ń bẹ̀, báwo ni a ṣe lè lo ewé oblator seed tá mọ̀ sí abèrè. Báwo la ṣe máa lo abèrè? Kí ni àwọn nǹkan tá lè lo abèrè fún? Ìwúlò abèrè. Ìwúlò abèrè. Ẹ share program yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀. Ẹ bá wo topic yẹn. Ìwúlò abèrè tí a mọ̀ sí oblator seed. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ìwúlò abèrè látara ẹni tó ní diabetics. Ẹni tó ní diabetics tó fẹ́ fi abèrè treat diabetics ẹ̀. Á gẹ̀tì ewé mango, èpo igi ara mango, rúùtù igi mango. Á wá da èso abèrè yìí, á dà púpọ̀, ó lè kún ike gan, á dà sí ìsàlẹ̀ pot. Á wá kó ewé mango, èpo igi ara mango àti gbòǹgbò igi mango, á kó lórí abèrè yẹn. Á wá bu omi sí. Tó bá ti bu omi sí, á sè ní àgbo. Ẹni tó ní diabetics, èyíkéyìí nínú diabetics, bó ṣe lè fi abèrè, bó ṣe lè fi treat ẹ̀. Topic ta kọ síbẹ̀ ni ẹ share program yìí káwọn èèyàn kí wọ́n jàǹfààní ẹ̀. Ẹni tó ní diabetics, mi fẹ́ pẹ́ lórí life láàárọ̀ yìí. Ẹni tó ní diabetics, á mú abèrè, á jẹ́ púpọ̀, á dà sí ìsàlẹ̀ pot. Á kó ewé mango lé lórí. Á kó èpo igi ara mango lé lórí. Á kó rúùtù igi mango lé lórí. Á wá sè lágbo kó máa mú. Kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. Oògùn diabetics tó lágbára ni. Tẹ́ ẹ bá lè ṣe, àwa ń ṣe anything ní company títí wa, Sheikh Afagba International Limited, under Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Both natural and spiritual case kò sí ìta kí n àtẹ́ǹdì sí mbẹ̀. Ká tó tẹ̀síwájú lórí stroke, bá ṣe lè lo abèrè fún stroke, àti sọ ti diabetics. But mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ìwọ tó bá ń bẹ nínú ayé, life tá wà lọ́wọ́lọ́wọ́ ń bẹ yìí, má fi life ẹ ṣeré o. O need the black seed oil, o dẹ̀ need the black seed powder, o dẹ̀ need the virgin olive oil, tá a mọ̀ sí seitun, virgin olive oil, black seed oil, o need ẹ̀. So à ń ta àwa ní Mádàgbáyò Ìbẹ̀jú Lẹ́kì, Lagos, Ẹ̀pẹ́ expressway, ibẹ̀ la wà. A dẹ̀ láwọn products bíi bulldozer, gbogbo product wa made in India, packed in South Africa. Bíi bulldozer melt fibroid, blockage tube ni, fibroid ni, ẹ get bulldozer, ẹ get transformer 1100 power. Gbogbo product wa ló wà halal, ẹ ti rí, ló wà halal, ló gba aláàbò kọjá. Gbogbo product wa ló wà halal. So ẹ get transformer 1100 power fún ọkùnrin tí ó lè perform dáadáa. Ẹ get caterpillar fún obìnrin tó ní hormonal imbalance tá mọ̀ sí sọmúróró àti sperm leakage tá mọ̀ sẹ́dà àtàwọn infection tó máa ń da obìnrin láàmú. Gẹ́ẹ̀tì tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run bá fọmọ, ẹ gẹ́ẹ̀tì caterpillar wà effective. Ọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa, tí ó lè perform dáadáa, kó gẹ́ẹ̀tì
miracle leaves àti transformer àti caterpillar kó máa lo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ìyẹn ọkùnrin tí ó lè perform dáadáa. A tún wá láwọn package special package tá a máa ń ṣe fún ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin èèyàn tí wọ́n lò ní evil world tí ó lè perform dáadáa. A ní special package tá a máa ń ṣe. Ẹni tó ní diabetics a ní special package tá a máa ń ṣe. Torí mo sọ fún yín pé diabetics bẹ́ẹ̀ ṣe ń wo yẹn gbogbo àìsàn pátápátá tó wà láyé lèṣù ní duplicate ẹ̀ ni wọ́n máa ń send ẹ̀ sáwọn èèyàn láti evil world. So a ní spare package tá ń ṣe fún èyíkéyìí nínú àwọn àìsàn tó bá kò dojú kẹ̀dá. A ní spare package tá ń ṣe fún ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ àbí couples. A ní spare package tá máa ń ṣe fún wọn. Èyíkéyìí nínú ìpèníjà àlùjọ̀nú ń dáyàn láàmú, àjẹ́ ń dáyàn láàmú, àwọn ẹ̀mí òkùnkùn ń dáyàn láàmú, wọn jẹ́ kó ní lọ síwájú, ó wà nílùú òyìnbó bí aláìsí. A ní àwọn halal powder. Àwọn halal powder yìí wọn kì í ṣe ẹ̀bẹ̀ àgbà. Àwọn halal powder yìí wọn kì í ṣe ẹ̀bẹ̀ àgbà, wọn kì í ṣe ìmùlẹ̀ àgbà, wọn ń ṣẹ̀yọnú ayé. Halal powder ni tó jẹ́ pé o ò bẹ anybody, ẹni tó wà ń bẹ lọ́hùn kì í bẹ èèyàn. Ó máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́. Èyí tí wàá mix mọ́ṣẹ́, èyí tí wàá mix mọ́ cream, èyí tí wàá máa lò with warm water àbí pẹ̀lú oyin. Halal powder wà effective gidi. Aláwọ̀ package lóríṣiríṣi both natural and spiritual. Ká máa ti wá sọ̀rọ̀ all in one. Ikú nìkan ni all in one yóò lè wò. Ẹ ti rí halal. Gbogbo product wa ló wà halal, ló dẹ̀ wà scientific approved. Ló gba láàbù kọjá. Made in India, packed in South Africa. Àbáyọ̀ ta o. Èmi tí mo dúró síwájú yín lọ́lọ́run fi ṣe ní kó ṣe. Tó bá mọ egbòogi kò dẹ̀ sí kẹ́míkà nú ẹ̀, egbòogi pọ́nbélé ni. Ẹni tó bá ti follow program wa ti pẹ́ ẹ máa rí egbòogi pọ́nbélé ni, kò ní kẹ́míkà nínú. Powder ló wà ní gbogbo àwọn product wa. Èmi tí mo ṣe leléyìí kì í ṣe pàmbáyọ̀tà get. So tó bá mọ nǹkan at least wàá ṣe káwọn èèyàn máa jàǹfààní ẹ̀. Ẹ rí pé US dollar ló wà lára gbogbo price àwọn product wa, but mo ń ṣe promo ẹ̀ Nàìjíríà láti bí ọdún kan báyìí torí pé kí ni ìdààmú pọ̀ nílẹ̀ Yorùbá especially Nàìjíríà generally. Ìsọ̀yè ní Iliam memory booster fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan, kódà kò yẹ pé wọ́n kó làákàyè ẹ̀. Memory booster ó wà effective gidi. Ìsọ̀yè ó lágbára púpọ̀ jù. Ẹ WhatsApp wa àbíkẹ́ contact àbíkẹ́ pè wá direct lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa àbíkẹ́ pè wá lórí +234 810 913 1425. A wà ní Màdàgbáyù Ìbẹ̀jú Lẹ́kì after Ẹlẹ́kọ Ẹ̀pẹ́ expressway Lagos Ibelawa àti travel. A wà ní Nàìjíríà báyìí. À ń dá gbogbo ẹ̀yin olólùfẹ́ aló. Ẹ wá get miracle leaves. Ẹ wo miracle leaves yìí. Ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf. Ó lágbára púpọ̀ jù. Ikú nìkan ni kò lè wò bó ṣe wà yìí. Ọfà tó ti pẹ́ lára. Àwọn àfúnjẹ tí wọ́n ti fúnyàn jẹ lójú oorun àti lójú ayé tó ti lọ lẹ̀ mọ́nú ìfun èèyàn ó máa ṣí dànù. Obìnrin tó gbé nǹkan sínú uterus ẹ̀, tó gbé nǹkan sínú womb ẹ̀. Bismillahi ta'ala wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alájà Basirat. Gbogbo ẹni wá fẹ́ ra gold tẹ wà online tẹ fẹ́ ra gold. Alájà wa yìí tí wọ́n sálámọ̀ sí wa tí wọ́n follow ètò wa yìí wọ́n ń ta gold. Bẹ́ẹ̀ ni wọ́n ń ta gold. Gold gidi ni o, kì í ṣe pé gold electroplating o. Gold gidi wọ́n ń ta gold. Wa alaikum salam ọlọ́run nífẹ̀ẹ́ yín o. So ẹ gẹ́tì miracle leaves ó wà effective gidi. Ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ó wà effective gan. Ó lágbára gbogbo àwọn product yìí àwọn ọlọ́run fi jíǹkí àwọn aláṣẹ o. So tó dẹ̀ gba láàbù kọjá ó kúrò pé lọ wò wá o. So alhamdulillah. So made in India, packed in South Africa ni. Ayẹ̀ṣẹ̀ wa Nàìjíríà báyìí náà ni. So ọlọ́run gbàdúrà wa. So ẹ jẹ́ ká continue. So èyíkéyìí nínú ìpèníjà ẹ contact wa. Ayé ń dáyàn láàmú ni. Ó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́. Ó lóògùn sí kò lọ. Ó lọ́wọ́ ayé inú, ó lẹ́sẹ̀ ayé inú. Ìkọ́ tó bá wù kó nínú. Ẹni tó bá ń bẹ lọ́hùn kì í bẹ èèyàn. Confirm ni o. Àwa ò ní seek refuge fún yín láti evil world. A dẹ̀ máa gbà ẹ́ kúrò lọ́wọ́ àwọn ẹni bí. Kí la máa fi gbà ẹ́ tó ráwà ò lágbára kan? Ọlọ́run la máa fi gbà ẹ́ kúrò lọ́wọ́ àwọn ẹni bí àti àwọn halal stuff. That is natural stuff. Ibi tí halal bá ti ń sọ̀rọ̀ haramu ò gbúdọ̀ dún bẹ́ẹ̀. That is Allahu waliyul lezina amanu
yukhrijuna mina zulmati ila nur wallazina kafaru awliya'u tagut yukhrijuna mina nuri ila zulmat ulaika ashabun nari hum fiha khalidun. Now mo ní tẹ́ bá fẹ́ lo obleta seed tá mọ̀ sí abere, tẹ́ bá fẹ́ lò fún diabetics, mo ní kó bu ẹ̀kún ike yìí oògùn diabetics, ẹ̀kún ike obleta seed yìí abere yìí, bù sínú ìsàlẹ̀ pọ́ọ̀tù kòkò tó fẹ́ fi ṣe kíní, kò bá jẹ́ local port, kò bá jẹ́ òyìnbó pọ́ọ̀tù, ó fẹ́ ṣe oògùn diabetics èyíkéyìí nínú diabetics, bù obleta seed yìí kó pọ̀ báyìí, dà sí ìsàlẹ̀ pọ́ọ̀tù, wá gẹ́ẹ̀tì ewé mango tútù kó lé lórí, gẹ́ẹ̀tì èpo igi mango kó lé lórí, gẹ́ẹ̀tì rúùtù gbòǹgbò igi mango kó lé lórí, kò jù bẹ́ẹ̀ lọ. Wá bomi sí kó ṣe lágbo, ẹni tó ní diabetics kó máa mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó máa fi ṣe omi mu. Bí ìsìnì láì tààlà ẹ share program yìí fáwọn tó bá ní káwọn èèyàn lè jàǹfààní ẹ̀. So mo ti sọ lẹ́ẹ̀kan mo kàn repeat ẹni. Ẹni tó ní stroke báwo ló ṣe lè lo obleta seed tá mọ̀ sí abere, báwo ló ṣe lè fi control stroke? Ó máa lo abere, ó máa lo abere yìí pẹ̀lú kànáfùrù, pẹ̀lú ó máa gẹ́ẹ̀tì ìgbín yẹn ó lè jẹ́ yọ̀kan, ó lè jẹ́ méjì, ó lè jẹ́ mẹ́ta, ìgbín gangan ó máa jù sínú odó, ó máa da abere lé lórí, ó máa da kànáfùrù lé lórí, ẹ wá gún nǹkan mẹ́ta ilẹ̀ máa gún papọ̀, ẹ gún ṣẹ́yìnpá tutù, ìgbín yẹn á tutù, ẹ gún ẹ wá nà sá síbì kan, tó bá ti gbẹ tẹ́ripó ti gbẹ ẹ gún dáadáa, ẹ fi adhesive ẹ fi jọ kó dàbí powder, kó dàbí èlùbọ́. Ẹni tó ní stroke yẹn ẹ ti gba omi ìgbín sínú kẹ̀kan bíi bóyá bíi 1 litre àbí 2 litre omi ìgbín tí wọ́n fomi là, òun ló máa bu síbí ìlàjì síbí ìjẹun nínú powder tó fi obleta seed ṣe pẹ̀lú ìgbín pẹ̀lú kànáfùrù tá a mọ̀ sí clove. Ṣé ẹ pé mẹ́tẹ̀ẹ̀ta ló máa gún pọ̀, ó máa gún kànáfùrù pẹ̀lú obleta seed àti ìgbín life one, ó máa gún mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, asa àgbẹ̀ á wá sọ di èlùbọ́, á sọ di powder, á múná dáadáa, á gún tìkarahun. Gbogbo àwọn àìsàn tó tọ̀fù bẹ́ẹ̀ yẹn force náà ló fi wọnú life ẹ̀, force náà ló gbúdọ̀ fi jáde, but majority àwọn àìsàn yẹn wọ́n send ẹ̀ síyàn láti evil world. So ẹgbẹ́ra lọ́lọ́run o. Allazina qala lahumu nasu inna nasa qad jama'u lakum fa akshawhum fasaddahu imana wa qalu hasbunallahu wa ni'mal wakeel. Ẹgbẹ́ra lọ́lọ́run, ayé náà ti di mẹ́ta 2 naira. Wọ́n kàn send nǹkan sí live àwọn èèyàn anyhow, wọ́n send virus sínú live àwọn èèyàn, àmọ́ tó bá ti gbára lọ́lọ́run ó máa dolúmọ̀ ọ̀rọ̀ kìíní, kò sí gbọ́dọ̀ bá jù sínú bọ́ọ̀dì ẹ̀ kò ní wọlé o, back to sender confam ni. So tọ́jú ara ẹ, tọ́jú ẹ̀mí ẹ, wọ́n náwó lọ́rùn, wọ́n wọṣọ lọ́rùn o, ó yé ẹni tí ò bá ti ẹ̀ gbádùn lọ́rùn á jẹ́ ẹni tó ṣe dáadáa nú ayé. So ó dẹ̀ tí ì ṣetán ikú báyìí, èmi náà ò tí ì ṣetán, ìwọ náà ò tí ì ṣetán. So mójútó ẹ̀mí ẹ̀, tí wọ́n bá lágbára láti rányàn lọ sálìkẹ́ àmọ́ rán lọ sọ́run òjijì, wọ́n lè rányàn, wọ́n lè dèyàn mọ́lẹ̀. ẹ̀rẹ́yàn tó wà lórí stroke fún 20 years ni wọ́n lè dèyàn mọ́lẹ̀. ṣe wọn pé mo ti sọ̀rọ̀ nípa soul, ẹ̀mí náà kò easy láti rán ẹ̀mí lọ sọ́run lójijì, ni wọ́n fi máa ń fa ìsàn jẹ lómi mọ́lẹ̀, á wá sọ́fà títí. So tó bá ti sọ di powder, abere yìí, obleta seed yìí àti kànáfùrù àti ìgbín, kò bá jẹ́ gbé 3 4, ẹ kó sínú odó, ẹgún ẹnà sásítírè, ẹ jẹ́ kátẹ́gùn fẹ́ sí, ẹgún tìkarahun, ẹ jẹ́ kátẹ́gùn fẹ́ sí, tó bá ti gbẹ ẹ túngún, ẹ fi àjọ ẹ fi jọ, ẹ rọ́ sínú ike kan, confam ni o, confam ni bí sínú láì tààlà ọlọ́run confam jù lọ. Ẹ fi ránṣẹ́ sáwọn èèyàn, ẹ ṣe program yìí, stroke ń dá àwọn èèyàn láàmú, àfẹ́lù atẹ́gùn, òun ló ń jà fẹ́lù, òun ló ń jà tẹ́gùn, ẹ gẹ́tì ẹ̀. So tó bá ti wá rọ́ sínú ike kan tó ti dàbí powder tó mú tó kúnná dáadáa, ẹni tó ní stroke yẹn ẹ ti bá gba omi ìgbín sí inú ike kan bí 1 litre,
a wá máa bu omi ìgbín yẹn sínú tumbler kan powder yẹn á bù làjì síbí ìjẹun bẹ̀ láàárọ̀ á mix ẹ̀ pẹ̀lú omi ìgbín yẹn á dààmú wàláì á dààmú kó máa lo bẹ́ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bí sínú láìtàlá á control stroke yẹn á control stroke yẹn ó di méjì ẹ share program yìí káwọn èèyàn jàǹfààní ẹ share ẹ̀ fáwọn èèyàn ẹ dẹ̀ bá wa dá sétò àwọn ọmọ aláìní organisation wa ẹ fi ájì àti umura ẹ fi táwa lọ́rẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa agara ayé ò ní da yín papẹ́ ayé ò ní mú yín ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀ a nídìí ájì àti umura ní organisation wa ẹ fi táwa lọ́rẹ kó máa jẹ́ sádàkọ̀ fún yín ètò mọ́ṣáláṣí tá a gbé kalẹ̀ ẹ máa rí fídíò ẹ̀ lónìí náà insha allah ẹ bá wa dá sí ètò masjid kò sí nǹkan tó kéré ẹ WhatsApp wa ẹ fi nǹkan tẹ́ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì tá a ń fún àwọn ọmọ aláìní náà là ń lò fún ètò ìlọsíwájú ẹ̀sìn la fi ń ṣe masjid project so ẹni bá dẹ̀ fẹ́ fún wa ní sìmẹ́ǹtì fún wa ní kankan ní nọ́mbà wa wà lọ́nláìn bẹ́ẹ̀ yẹn ẹ pè wá so ẹ bá wa dá sí tọ́lọ́run o obìnrin tó ní infection àbí tọkọtìyàwó tó ní infection báwo ló ṣe lè lo jẹ́ kí kọ́kọ́ ṣe báyìí obìnrin tó ní infection àbí ok obìnrin tó ní ẹ̀dà jẹ́ kí mo fẹ́ sọ lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà ni but jẹ́ kí n ṣe báyìí jẹ́ kí kọ́kọ́ kọ ẹ̀dà obìnrin tó ní sperm leakage tọkọ ẹ bá ti release sọ́hun ó máa ń wálẹ̀ release yẹn máa ń jáde padà nǹkan tó ń jẹ́ ẹ̀dà nìyẹn tóyìnbó ń pè ní sperm leakage báwo ló ṣe lè lo obleta seed láti fi cure ẹ̀dà ṣé à programu yìí ó ń da àwọn èèyàn láàmú o ẹni tí ẹ̀dà bá ń ṣe kò ní conceive o kò sí bóyá fẹ́ lóyún wọ́n dẹ̀ máa fi ń ṣèyàn náà ní evil word wọ́n máa ń send ẹ̀ sí live àwọn obìnrin ní evil word ẹ̀dà obleta seed yìí tá a mọ̀ sí abèrè ẹni tẹ́dà ń dà láàmú á gún pẹ̀lú ẹ̀rù àwọ̀nká àbẹ́rù ọlọ́run là á gún abèrè pẹ̀lú ẹ̀rù àwọ̀nká á gún papọ̀ á kúnná dáadáa obìnrin tí sperm leakage tẹ́dà ń dà láàmú yìí ó máa wá fi po ọṣẹ ó máa fi ọṣẹ yẹn fọ ojú ara ẹ̀ fi tábà fi fọ ojú ara ẹ̀ the same thing ó wá ní infection ó dẹ̀ tún ṣiṣẹ́ fẹ́ dà á sọ abèrè yìí obleta seed yìí á sọ di powder á gún òun nìkan á sọ di powder á wá dà sínú ọsàn wẹ́wẹ́ tọkọtìyàwó tó ní infection tí nǹkan funfun jáde lójú ara obìnrin tó ń rùn tí píríọ̀dù ẹ̀ ò pure tójú ara ń jajẹ tó ń hun ọkùnrin náà tó ẹ pé tó bá tọ̀ tán nǹkan funfun kán jáde lẹ́yìn ìgbà tó bá tọ̀ tán nǹkan bí ẹ̀jẹ̀ kán jáde lẹ́yìn ìgbà tó bá tọ̀ tán àti obìnrin náà àwọn infection burúkú bí isinillahi ta'ala abèrè nìkan obleta seed lọ́kókún náà dá sínú ọsàn wẹ́wẹ́ kí obìnrin tọkọtìyàwó kó máa mú láràárọ̀ ṣẹwárí obìnrin tó bá mú láràárọ̀ fún infection yẹn tẹ́dà bá tún dá láàmú ó tún ṣiṣẹ́ ẹ̀dà ibi tí mo ti fẹ́ ní confusion lẹ́ẹ̀kan nìyẹn mo fẹ́ sọ papọ̀ ó tún ṣiṣẹ́ ẹ̀dà ó yá wá wá wo abèrè yìí bó ṣe wà yìí ẹni tí ó ń forí kókun aláǹtakùn tó ń jẹun lójú oorun tó ń ní ìbálòpọ̀ ojú oorun báwo ló ṣe fẹ́ lo obleta seed jẹ́ kí n kọ́kọ́ kọ́ ẹ lágbo ẹ̀ gẹ́ẹ̀tì ewé àjẹ́ òbàlẹ̀ ni o gẹ́ẹ̀tì ewé àjẹ́ òbàlẹ̀ kó wá gẹ́ẹ̀tì ewé àjẹ́ òbàlẹ̀ yẹn tútù wá já tigitigi wá kó sísàlẹ̀ pot wá da abèrè yìí wá dà lé lórí epo ọ̀bọ̀ wá gé kúkúkúkúkúkú wá dà lé lórí sínú pot la ilaha illallah wá da omi sí wá sè lágbo ẹni tó forí kókó alátakò tó ń jẹun lójú oorun tó ń ṣe gbogbo ẹ̀ yìí kó máa fi wẹ̀ tó bá fẹ́ bínú tán ṣe àgbo tí mo ń sọ yìí omi beach ní kó lọ dà sí omi òkun ní kó fi ṣe wàláì o lè lo omi lásán bẹ́ẹ̀ tó bá fẹ́ bínú tán sí lo omi beach ó máa ru ó máa ṣe ò ní máa ẹ̀ òun ni kò fi manage fi ṣe kó wá máa fi wẹ̀
kó máa fi ṣanra láwọlé sùn lálẹ́ àárọ̀ owó o ti wẹ̀ tán o ti ṣe tún fi àgbo tún fi ṣanra kó tó bọ́ síta. ṣé ẹ mọ̀ ẹ má ṣì mí gbọ́ tí n bá ń sọ pé tọ́nà pé tíyàn bá lo àwọn àgbo tó ń forí kókó alátakò ń jẹun lójú oorun pé ọ̀nà ẹ máa ṣí tí mo máa ń kọ aṣí náà tí mo máa ń kọ ẹ̀yọ́ ọ̀nù kìíní sí mo mọ̀ pé nǹkan táwọn èèyàn fẹ́ gbọ́ ni mo fi ń kọ́ sí. ẹlẹ́kejì ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé ẹni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tí ọ̀rìnrìn rìn mọ́lẹ̀ dáadáa ò ní ṣẹlẹ̀ sí i promise and fail ni àwọn nǹkan wọ̀nyí máa ń fà ẹ̀mí òkùnkùn ló dẹ̀ ń ṣiṣẹ́ yẹn so tó bá ti wá ṣẹ́gun ẹ̀ ṣe mọ̀ pé dáadáa máa ṣẹlẹ̀ sí ẹ ti understand nísìnyí kọ́ máa lọ déédéé fún ni mo fi máa ń fi topic yẹn sí because I know tí evil bá ti lọ you will be fine so just ordinary purification kì í ṣe pé bóyá pé à ń polówó kinní kan nínú ẹ̀sìn no mo ń fi Yorùbá sọ̀rọ̀ bàlágà ni mo ń lò ń bẹ̀ yẹn fẹ́ni tó bá mọ kéwú wọ́n mọ̀ ìyá zakaru ilé ahulolè alibad alukuran ló máa ń sọ bẹ́ẹ̀ a ní rán wọn létí nǹkan tá a ti kọ́ sẹ́yìn àwọn owó ni àwọn jẹ́ kí n tú báyìí ọ̀jọ̀gbọ́n èèyàn làwọn Ọlọ́run bá sọ̀rọ̀ ó ti yẹ yín sìn so tó bá nǹkan tó bá fi lè lé ẹ̀mí òkùnkùn lọ tó forí kókó alátakùn mọ́ tó oníbàálòpọ̀ ojú oorun mọ́ tọ́rìnrìn òrìn ẹ̀ mọ́lẹ̀ mọ́ tó jẹun ojú oorun mọ́ dandan wọ́n fi dáadáa wá ẹ rí torí pé kí ni o ti wà pure dáadáa máa wọnú láìvẹ́ so nǹkan tí mo ń tẹ́ àti sọ nìyẹn àwọn nǹkan tí mo ń filẹ̀ lídàánilẹ́kọ̀ọ́ fún àwọn oògùn wọ̀nyẹn iṣẹ́ tó ń ṣe nìyẹn ṣùgbọ́n tó oògùn yẹn bá ti ṣẹ́ tó oògùn yẹn bá ṣẹ́ ọ̀nà ẹ̀ á là ó ti yé yín bẹ̀yẹn so ẹ gẹ́ẹ̀tì ewé àjẹ́ ọ̀bàní ẹ gẹ́ẹ̀tì abèrè ẹ gé èpo ọ̀bọ̀ kúkúkúkúkú ẹ dá sí gbogbo nǹkan wọ̀nyí sínú pot inú kínní ẹ sè é lágbo tẹ bá ti sè é lágbo ẹni táwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ sí kó máa fi wẹ̀ tó máa fi ṣọ́ra bẹ́ẹ̀ ni ọ̀nà ẹ̀ á là wẹ̀ á open àwọn egbògi tó bá ti kanra ó máa ń ní reaction nǹkan méjì mẹ́ta mẹ́rin tó bá ti kanra ó máa ní nǹkan tó máa react sí ó ti yẹ yín sìn ìyẹn fún ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun. báwo la tún ṣe lè lo obleta seed fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ la ilaha illallah obleta seed yìí òun la mọ̀ sí abèrè obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ tó dẹ̀ mọ̀ pé ó wà òkè medically ó ti lọ sí hospital wọ́n ló wà òkè pé kò sí kankan ṣùgbọ́n kan rí pé ò conceive ò lóyún ni wá gẹ́ẹ̀tì abèrè yìí dá sísàlẹ̀ pot ó mọ igi kan báyìí tí wọ́n fi ń joyè a máa ń pe igi yẹn ní igi àkókò wàá já ewé àkókò wàá gẹ́ẹ̀tì èpo igi ara àkókò wàá gẹ́ẹ̀tì rúùtù àkókò mẹ́tẹ̀ẹ̀ta ló máa wá wàá ṣàn nù dáadáa ewé àkókò èpo igi àkókò àti gbòǹgbò igi àkókò ó dẹ̀ ti dá obleta seed yìí abèrè yìí ó ti dá sísàlẹ̀ pot wàá wá ṣe kí ni o wàá wá bá mi kó àwọn nǹkan wọ̀nyẹn lé lórí ewé èpo rúùtù wàá kó lé lórí wàá wá da kànáfùrù lé lórí wàá wá ṣe lágbo ọjọ́ tó bá ti pa kódà ó lè bẹ̀rẹ̀ sí ní mú ní time tó ń ṣe period ó dẹ̀ lè parí period kó tó máa mú obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ lọ ṣe àgbo yẹn tí mo sọ ń sìn tó bá ti mọ̀ pé medically wọ́n lè wà òkè lọ ṣe àgbo yẹn àwọn little kọ̀ọ̀kan bóyá ó fẹ́ ní ovulation problem ni ẹ ti understand yìí sìn àtàwọn ìpèníjà kéékèèké tí o kì í jẹ́ kóbìnrin conceive ló fẹ́ treat then you will conceive easily be easily láì tààlà kí ni mo ní kó wá abèrè fi teleport èpo igi àkókò gbòǹgbò igi àkókò ewé igi àkókò ẹ fọ́ kó mọ́ ẹ̀kọ́ lórí abèrè tó wà ní pot ẹ wá bá mi da kànáfùrù lé lórí ẹ ṣe lágbo obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ kó máa mú bí ìsínì ńlá ìta ààlẹ̀ ó máa finú ṣoyún ó máa fẹ̀yìn gbọ́mọpọ̀ o ẹ lọ try ẹ̀ wo kò sí ìrújú nínú nǹkan tá à ń kọ́ yín o nǹkan tó fẹ́ lò ní abèrè ó lágbára gan kí ló tún kù ẹni tó yẹ pé àìsàn kan ń ṣe nínú ara
àìsàn tó ń ṣe nínú ara ẹ kò mọ̀ bó ṣe fẹ́ júwe ẹ̀, kò kàn wá òkè, kò dẹ̀ lè kò mọ àìsàn yẹn, kò lórúkọ, ṣùgbọ́n sísítẹ̀mù ẹ̀ ò wá òkè, gbogbo nǹkan kan dàrú, kò wá òkè. Báwo ló ṣe lè lo Abere tó dẹ̀ máa ṣe lágbo tí ẹni tí àìsàn ara gbogbo ara ẹ̀ kò wá òkè, báwo ló ṣe lè lo Abere fún? Wàá gẹ̀ẹ́tì Abere oblator seed yìí, wàá dà sínú pot. Wàá bá mi gẹ̀ẹ́tì àlùbọ́sà eléwé tá a mọ̀ sí spring onion, wàá kó lé lórí. Wàá bá mi gẹ̀ẹ́tì ìyèrè tá a mọ̀ sí black pepper, wàá dà lé lórí. Kànáfùrù tá a mọ̀ sí clove, wàá dà lé lórí. Wọ́n wá bá mi fi òbú òtóyọ̀, bèrè lọ́wọ́ àwọn ilé ọmọ, èbí òbú òtóyọ̀ díẹ̀ wọ́n wá fi sí. Tó bá ti fi sí, inú rọ́bà kan ló máa da gbogbo nǹkan wọ̀nyí, gbogbo nǹkan ni mo ń kà látẹ̀kọ̀ yẹn sí, inú rọ́bà kan ló máa dà sí. Wàá wá da ìtọ̀ akọ màálù lẹ máa dà lé lórí. Fún àwa mùsùlùmí, ìtọ̀ akọ màálù nìkan lẹ máa dà lé lórí. Tó bá di ọjọ́ keje, ẹni gbogbo àìsàn tó bá wù kó máa dàyàn lára láàmú tíyàn ò lè sọ pé bó ṣe rí ni tí gbogbo ẹ̀kọ́ ṣàdàrú papọ̀, òun nìkan nǹkan bíi 10 tí ń ṣe, nǹkan bíi 8 tí ń ṣe òun nìkan. Ó ti yẹ yín sìn, nǹkan tí mo kà sán yìí lẹ máa ṣe tẹ́ bá ti sókè ẹ̀ pẹ̀lú àgbo pẹ̀lú ìtọ̀ màálù, ẹ máa sókè ẹ̀ ní kí ẹ máa sè é. Tẹ́ bá ti sókè ẹ̀ fún ọjọ́ 7, gáàsì kọ́ọ̀pù kọ̀ọ̀kan ló máa mu láràárọ̀, ó tún lè mu lálẹ́. Ṣùgbọ́n àwọn bíṣà ìṣe ń bọ̀, àwa mùsùlùmí à lè mu ọtí, ìtọ̀ akọ màálù nìkan ti dá. Àmọ́ bíṣà ìṣe ń bọ̀, wọ́n ní kẹ́ mixi ọtí pẹ̀lú ìtọ̀ akọ màálù papọ̀ lẹ́ẹ̀fi kí àgbo yẹn. Ṣùgbọ́n ẹmọ rántí pọ́lọ́wọ́ bá sọ fún àwa ìpè kú lè dá ilẹ̀ àhú dà wáhù fálítátì lè bú dà wáhù lè dà yíkùn fálítátì lè bú òbí aram. Èmi Ọlọ́run ọba ò ní dá àìsàn kan kí n má fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́. Àmọ́ mi fi ìwòsàn yín síbi nǹkan tí mo ṣe léèwọ̀ fún yín, e.g. ọtí. So irú eléyìí tó wá ní kó mísì ọtí àti ìtọ̀ màálù papọ̀ yìí, ọmọ mùsùlùmí ìtọ̀ màálù nìkan ni kí wọ́n lò. Ó fi sókè àwọn kọ́dáka yẹn. Tí àìsàn ẹyọ kan 2, 3, 4, 5 tó ń bá ń da ẹnìkan ṣoṣo láàmú, tí ò rójútùú ẹ̀, àìsàn gbogbo ara ó ń dá láàmú, ìkọ́ ìní kó lọ ṣe, òun mo kà fún yín yẹn. Á gẹ̀ẹ́tì Abere lẹ́ẹ̀kan sí, á dà sínú kékan, àlùbọ́sà eléwé á dà sí, ìyèrè black pepper á dà sí, òbú òtóyọ̀ díẹ̀ á fi sí, kànáfùrù á fi sí, ó parí. Àwa sókè ẹ̀ pẹ̀lú ìtọ̀ akọ màálù fún 7 days. After 7 days kó máa mú gbogbo àìsàn ara ní ìwòsàn gbogbo ara, ìwòsàn gbogbo ara. Kódà ẹni tó ní stroke ẹ lè lò fún. Ok, àwọn kan bá wa sọ̀rọ̀ lórí leukemia, àrùn jẹjẹrẹ, cancer of blood, leukemia, àbí òun náà ni wọ́n ní ká sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ share programu yìí, ẹ share programu yìí, ẹ share programu yìí. Ẹni tó bá ní leukemia, báwo ló ṣe lè lo Abere fún cancer of blood? Nǹkan tó máa wá pọ̀ o. Wàá wá Abere, wàá dà sínú odó. Wàá wá ìyèrè black pepper, wàá dà sínú odó. Wàá wá kànáfùrù, wàá bù sínú odó. Ata àjọsìn níwọ̀nba, wàá dà sínú odó. Gálíkì àti ginger, wàá dà sínú odó. Wàá gẹ̀ẹ́tì akọ kọ́hún àbí kọ́hún ìsebẹ̀, wàá jù sí, ẹ máa wá gún gbogbo ẹ̀ papọ̀, ẹ máa sọ di powder,
warm water ìlàjì ṣíbí ìjẹun tẹ́ láti sọ di powder tó dry tẹ́ sọ di powder ìlàjì ṣíbí ìjẹun with warm water ẹni tó ní leukemia kó má fi nǹkan mí lò warm water kó má fi nǹkan mí lò warm water tó bá ti bù ìlàjì ṣíbí ìjẹun sílẹ̀ kó mix ẹ̀ papọ̀ kó dẹ̀ rọra ṣe kíni kó rọra sẹ́mu bí pé yẹn mu tíì ó wà effective gidi bẹ́ẹ̀ ni. ẹni tó ní ọ́sà tá a mọ̀ sí ọgbẹ́ inú báwo ló ṣe lè lo obleta seed ẹni tó ní ọ́sà tá a mọ̀ sí ọgbẹ́ inú báwo ló ṣe fẹ́ lo obleta seed ẹ ṣe program yìí káwọn èèyàn jàǹfààní ẹ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa meet wa ní every 8:20 Nigeria time ní live báyìí láràárọ̀ ọlọ́run á fi rọ̀ mí lọ́rùn àwọn olólùfẹ́ wa náà ló ní káà náà máa ṣe live so kò tí ì mọ́ra dáadáa so but every 8 mo ti meet up díẹ̀díẹ̀ every 8:20 Nigerian time ẹ máa meet wa ń bí live láràárọ̀ every morning so ẹni tó ní ọ̀sà kó gẹ̀ẹ́tì abèrè kó wá gẹ̀ẹ́tì ewé gúre àti kànáfùrù kó sè lágbo kó máa mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ewé gúre ẹ̀fọ́ gúre inú wọn ń pè lóyìnbó ganan water kini water leaf ṣé òun ni water leaf gúre àti obleta seed abèrè àti kànáfùrù ẹni tó ní ọ̀sà kó sè lágbo kó máa mú bí ìsìnìlá ta'ala láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kọ́ọ̀pù kọ̀ọ̀kan gbogbo nǹkan táwa ń sọ yìí àwa ò dédé bọ́ sóògùn pa dédé kọ́yàn lóògùn ààfò sí nǹkan tá ń practical ni tá ń practice tá ń ṣe tá fi ń gba àwọn èèyàn lẹ̀ all over the world so tá a dẹ̀ ní àwọn product fún mo sọ fún yín mo ní kẹ́ get miracle leaves ó wà effective ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m la fi preserve senna leaf ikùn èèyàn wú ni ó tẹ ògùn mọ́lẹ̀ ọfà tó ti pẹ́ lára wọ́n gbé nǹkan sínú wúńbù ẹ̀ wọ́n gbé nǹkan sínú uterus ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá gbé nǹkan sínú ovary obìnrin sperm tó bá wọnú ovary kó tó máa múùfù lọ sínú uterus ó máa domi kì í ṣe wájú miracle leaves o abẹ́ni tí wọ́n ti fún ní nǹkan jẹ ó ti jẹ nǹkan lójú oorun gbogbo ẹ ti lẹ̀ mọ́ fún ẹ̀ ṣé mọ̀ pé gbogbo àwọn nǹkan tíyàn máa ń jẹ lójú oorun yẹn ó máa ń affect èèyàn spiritually ó máa ń fàjákulẹ̀ ó máa ń fa àmúbọ́ confam lèmi ń sọ tọ́wọ́ ẹ̀ bá wá tẹ miracle leaves torí gbogbo nǹkan tó jẹ́ lójú oorun yẹn ojú oorun ló ti jẹ́ ayé kan ló ti jẹ́ yẹn Al-Qur'an dẹ̀ sọ́pọ́tì ojú oorun. Allahu yatawaffal anfusa inna mautiha wallati lam tamut fi manamiha. So gbogbo wọn tó jẹ́ lójú oorun yẹn tó jẹ́ fáírọ́ọ̀sì tó jẹ́ àbí míì tí wọ́n ń fi sóúnjẹ fún torí kì í ṣe gbogbo àwọn oògùn tó máa ń fi sóúnjẹ fún yàn yẹn ló lè pààyàn. Àwọn mẹ́ka lọ stíìkì sínú ìfun èèyàn ó máa pààyàn díẹ̀díẹ̀ ni. Immediately ó máa affect lifestyle ẹ̀ ó máa rí ìjákulẹ̀ ó ti lẹ̀ mọ́nú ìfun ẹ̀ wo eléyìí máa ṣì dànù ní o kò mọ iná ò mẹ́ni tó dá o miracle leaves torí senna leaf ní kángan tá a fi preserve yìí senna leaf tá a fi ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ ìzẹ́mzẹ́m preserve yìí senna leaf yìí gan Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ti jẹ́ ká mọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún tí ẹ gbìyànjú kó mu senna leaf lẹ́ẹ̀kan lọ́dún wọ́n tààyàn lọ́fà wọ́n ṣe gbá wọ́n ṣàwò get miracle leaves. A wà ní Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Òkè Ògùn Lagos Ẹ̀pẹ́ expressway after Ẹlẹ́kọ ẹ WhatsApp wa lórí èké nínú ìpèníjà both natural and spiritual.
àwa ò dẹ̀ ní seek refuge fún yín ní evil world tó máa jẹ́ smiling and suffering. Kò sí nǹkan tó jọ ogun tó bá ti gbérí nínú ìgbésí ayé ẹ táwa bá ẹbẹ lọ́hùn sí tá a bá ẹ kóòtì kò tún ní gbérí mọ́ bí isinillahi ta'ala. Àwọn alálùpàdà wà tó lágbára tá a bá ṣe fún ẹ tó pé monitoring spirit ẹ̀mí òkùnkùn wá dẹ̀yìn lẹ́yìn ẹ wà á máa rógo ẹ lò. Miracle leaves kò ṣe má ní o ẹ láti ní. The same thing all in one natural herbs kò ṣe má ní ẹ láti ní all in one. Ẹ̀rí halal gbogbo product wa ló wà halal ló dẹ̀ gba láàbù kọjá ló wà scientific approved. Ẹ̀rí ọkùnrin tí ó lè perform dáadáa ṣáàgẹ́tì mẹ́tẹ̀ẹ̀ta yìí caterpillar transformer miracle leaf ọkùnrin tí ó lè perform dáadáa yàtọ̀ sí èyí tó yẹ pé wọ́n ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ tó bá mú nǹkan ọmọkùnrin èèyàn àbó ti masturbate títí jínúlẹ̀ àṣekọ̀ ó ti dá láàmú dẹ́gbẹ́ kò lè perform dáadáa lójú ayé mọ́ wọ́n ti ń lo nǹkan ọmọkùnrin ẹ̀ ní evil world ètò àní package fún ẹni tó ní sugar diabetics àní package fún obìnrin tó wojú ọlọ́run ọba fọ́mọ àní package fún ẹni tó ti wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ àní package fún bulldozer melt fibroid obìnrin tó ní fibroid àbó ní blockage tube this bulldozer melt fibroid ó wà effective memory booster ìsọyè memory booster ó wà effective ọmọ ìkéré àbágbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó yẹ kó wọ́n kó ìlà káyè ẹ̀ ní. Caterpillar ní fún sọmúroro tá a mọ̀ sí hormonal imbalance àti ẹ̀dà sperm leakage àtàwọn infection tó ń dobìnrin láàmú tọkọ-tìyàwó ẹ̀ rí tí wọ́n fẹ́ ṣàbíamọ́ ẹgẹ́tì ẹ̀ Caterpillar. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ contact wa wá láwọn special tó yẹ pé bóyá pé tọrọ èèyàn bá ti kọjá product afẹ́jáde tán sọ̀rọ̀ ẹ̀ both natural and spiritual àwa máa jáde tán adé dúpẹ́ fọlọ́run ètò àwẹ̀ wà tó legit ètò sàárà wà tó legit ètò àdúrà wà tó legit wa aleykum salam wa rahmatulahi wa barakatu Mr. Ayọ̀ YYY Bakare àdúrà yẹn gbà wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ ní owó bí àwà gbogbo ẹ̀yin tẹ́ sálámọ̀ sí wa lórí prógráàmù pápẹ́ ayé ò ní mú yín o ẹ̀gbọ́n ayé ò ní gun yín lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ máa bẹ nínú kẹ́ ọlọ́run ọba títí láéláé ni ogun ọ̀tá ò ní borí yín bí sínú láì tààlà ọlá títóbi ọlọ́run ọlá gbólóhùn kálímọ̀ la ilaha illallah sayyidina muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Ẹ WhatsApp wa lórí èké nínú ìpèníjà a wà ní Mádàgbáyò Ìbẹ̀jú Lẹ́kì Òkè Ògùn Ẹ̀pẹ́ expressway Lagos after ẹlẹ́kọ ọkẹ́ WhatsApp wa àbíkẹ́ pè wá direct lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sí ẹ kọ́ọ̀lù wa direct àbíkẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. ẹ dẹ̀ máa make sure pé ẹ máa join wa ní every morning 8:20 Nigeria time àárọ̀ 8:20 a.m. every morning lórí programu yìí kẹ́ ẹ máa gbọ́ oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ kò sí àlégbé lọ́rùn àwọn Yorùbá àwọn oníṣègùn wọ́n ní àfògùn sínúkú kò ní réyàn júbà ẹ̀ àwọn olóògùn wọ́n ní àfògùn sínúkú kò ní réyàn júbà ẹ̀ ó tọ́ wọ́n sọ. Àwọn ẹni tó ń kọ́yàn lóògùn ìwòsàn ìjọ tí ò bá sí mọ́ táwọn èèyàn wá ń lo nǹkan yẹn tí wọ́n ń bẹ́nẹ́fìtì ẹ̀ ládàá ẹ̀ á máa lọ máa ba nínú sàárè ìdí ta fi ń ṣe gbogbo eléyìí nìyẹn sádàkọ̀ járíyà ni wọ́n ń pè é. So ẹ WhatsApp wa àwa Nàìjíríà báyìí ẹ tó wá fẹ́ rí wa àìsí láti rí àjẹ́ nǹkankan Ọlọ́run ọba ní nǹkan àwọn òfin yàn ṣe fáàrí látúnṣàkú àǹfúnṣàkú wà álámù bímọ ní takọ má pèrà ẹni nǹkan Ọlọ́run ọba ní nǹkan gbogbo àwọn tó ti visit wa wọ́n mọ̀ mọ́ṣe pa wá pé we attend to people nicely
a dẹ̀ máa jẹ́ kí ẹnìyẹn wà happy a dẹ̀ máa nǹkan tó bá sọ fún wa tó ogun tó gbé wá gbogbo ọ̀nà làwa máa fi dúró tí tógun yẹn máa ṣẹ́ tó rọ́lọ́ ọba làwa ń pè wala takshawhum wakhshawni in kuntum mu'minun ọlọ́run ní ẹ má bẹ̀rù wọn o má bẹ̀rù àwọn tó fẹ́ kó wàhálà bá ẹ má bẹ̀rù àwọn àlìjọ̀nú má bẹ̀rù ẹ̀mí èṣù burúkú tó ń dà ẹ́ láàmú wakhshawni èmi ọlọ́run ní kó bẹ̀rù in kuntum mu'minun tó bá jó nígbàgbọ́ òdodo ni ẹ́ tó bá ti nígbàgbọ́ òdodo èṣù ò ní lágbára lé ẹ lórí innahu laysa laka alayhi sultan ala allazina amanu wa ala rabbihim yatawakkalun. Aki brother wa yìí Azan Ismail jazakallah kullal khairi wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Aki yìí o àdúrà wa gbà tó bá ní question lórí àìsàn kan sí kejì táwa ò treat ó lè béèrè o àwa máa kọ́ ẹ o kò lè tó yẹn mélòó la fẹ́ kọ́yàn mélòó la fẹ́ kọ́yàn o ọlọ́run gbàdúrà wa ẹ get àwọn product wa then ẹ tó bá ní the black seed oil black seed powder virgin olive oil anta virgin olive oil black seed powder ẹ tó bá nídìí ẹ contact wa bẹ́ẹ̀ ni ẹ WhatsApp wa ẹ láti láwọn nǹkan wọ̀nyí lé black seed oil black seed powder black seed virgin olive oil adẹ̀tún máa hàn tú torí nǹkan tí wọ́n fi ní hàn tú ò dáa akíyí Sheikh Abdul Aziz Abiodun wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh àwọn àfáà ọ̀rọ̀ wọn lórí ọ̀nà méjì ni ọ̀ǹtú dá láti máa mú tó ráyà àlùkùránì ni àbí èyí tó jẹ́ orúkọ ọlọ́run ṣùgbọ́n wọ́n ní wọn trust tàdá tíyàn fi máa kọ́ tí tàdá tó bá fẹ́ fi kọ ọ̀ǹtú tó bá ti mọ́ tí kìí ṣe tàdá tí wọ́n mí sí ògógóró mọ́ tí kìí ṣe tàdá tí wọ́n mí sí ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ àbẹ́jẹ̀ kankan mọ́ àwa gbé láàrin àwọn arábù dáadáa a gbé láàrin wọn mo gbé lu wọn dáadáa a máa ń fi safaran ni wọ́n máa fi ń kọ ọ̀ǹtú wọ́n dẹ̀ ń mu ọ̀ǹtú láwọn arab bẹ́ẹ̀ ni so safaran la máa ń lò so gbogbo ẹni wọ́n fẹ́ kọ ọ̀ǹtú ó fẹ́ hàn dídí alukurani ni ó fẹ́ hàn kíní kan ni ẹ̀kọ́ tá ti wà hàn ọ̀ǹtú gbogbo nǹkan tá a dẹ̀ ń kọ yín ẹni tí wọ́n fẹ́ ká báwọn ṣe à ń ṣe so organization tó fẹ̀ ni ó wà registered ní Nàìjíríà ó wà registered ní abroad so kì í ṣe pé bóyá kò dédé fún sọ́nà gbogbo àwọn product tá a fi hàn yìí gbogbo àwọn product wa yìí àwa lọ́lọ́run ní kó ṣe àwa ló ṣe gbogbo àwọn product wa yìí we have almost 6 products ẹ̀rí pé ẹni náà gbìyànjú nínú ayé 6 products lání so àwa la ṣe kì í pa kò dédé gbéwé kan pé à ń kọ́yàn ní nǹkan à ń ṣe kíní kan no nǹkan tá a kẹ́kọ̀ọ́ ẹ̀ káàkiri ni àbí lójú ọ̀nà ewé àtegbò ojú ọ̀nà ewé àti egbò igi àti spiritual lójú ọ̀nà ewé àtegbò àti lójú ọ̀nà spiritual kíyàn wá gba doctor ńbẹ tó gba professor ńbẹ ìlú tí wọ́n ti fún ní professor ìlú tí wọ́n ti fún ní doctor tó jẹ́ pé lu àwọn tó jẹ́ pé wọ́n ṣe kíní dáadáa ní India àti China ibẹ̀ wọ́n ti fún wọn professor ibẹ̀ wọ́n ti fún wọn doctor èyí tá ń sọ àfi ṣe ìyanran o à ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé right way lẹ́wà o ìṣepẹ́ nìkan kàn ó dédé bọ́ online ó kàn dédé kọ́yàn kan náà ẹ rí i pé kò mọ́ mi lára mo ti ń try online yìí ti pẹ́ bẹ̀t kò mọ́ mi lára àwọn èèyàn láìkẹ́ pé kí n máa wá kò mọ́ mi lára torí kò sí time so skit ni mo máa ń ṣe màá record video màá send ẹ̀ sáwọn èèyàn sí online màá post ẹ̀ sórí page wa that is all kò mọ́ wa lára náà wá sọ online ṣùgbọ́n mo ti àwa Nàìjíríà báyìí so àti ṣe so mo dẹ̀ like ẹ̀ but ó máa wù mí káwọn èèyàn máa react mo yẹ sọ̀rọ̀ yìí sí káwọn èèyàn máa react online so ó máa tún jẹ́ kínú èèyàn dùn so a tún lè máa kọ́ra wa láwọn nǹkan míì gan nǹkan tó bá fẹ́ kọ́yàn gan wa tún kọ́ wọn ẹ ti understand yìí sìn so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín Ọlọ́run gbàdúrà yín gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ẹ̀ encourage wa náà pé ẹ ṣe lè ẹ ní mọ̀ ìnira ẹ ní rí wàhálà gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ṣe tágbàtẹrù tá a fi wà ní Nàìjíríà náà àdúrà yẹn á gbà
Ọlọ́run bá ṣe dáadáa fún yín á dúpẹ́ fún yín torí man lam yashkuru nasa lam yashkuru Allah. So adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o gbogbo nǹkan tá kọ́ra wa lónìí Ọlọ́run á fa àlùbáríkà sí gbogbo ojú tó ń wò wá báyìí ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dààmú 2024 tí gbogbo wa wà yìí oore ọ̀tun Ọlọ́run bá mi ṣe fún ẹnì kọ̀ọ̀kan yín àtèmi tí mo ń ṣàdúrà yìí agara ayé ò ní dá yín pańpẹ́ ayé ò ní mú yín ẹ̀gún ayé ò ní gun yín lẹ́sẹ̀ ẹ̀ ní tẹnugbó bí ọwọ̀ gbogbo mo fẹ́ yín Ọlọ́run bá yín fẹ́ mo kọ̀ yín Ọlọ́run bá yín kọ̀ oore ilé ayé àtàlùkẹ́ hámọ́ Ọlọ́run á ṣe fẹ́mi àti yín á wà máa jọjọ bẹ nínú ìkẹ́ Ọlọ́run ọba títí láéláé Allahumma salli ala sayidina Muhammad salata tunajjina biha min jamil awwali wal afat wa tuqaddilana biha jamil ajat wa tutahhiruna biha min jami'i sayyiat wa tarfa'una biha indaka ala darajat wa tuballighuna bi aqsal gayat min jami'i ayrati fil ayati wa ba'da al mamat wa ala alihi wa sahbihi wa sallim taslim. وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة داعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب خلقه من تراب ثم قال له كن فيكون قالت ربي أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون هو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول له كن فيكون من كان الله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإنما قولنا لشيء إذا أردنا أن نقول له كن فيكون هو الذي يحيي ويميت إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. إن العزة لله جميعا. gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Má sàlámù wa ilal liqa'i.